but nísìnyí àwọn fámìlì ẹ̀ wọ́n ti fẹ́ wá gbà á dẹ̀ ti fẹ́ fà lé wọn lọ́wọ́ láti àsìkò yìí kí àwọn ọmọ àgbáyé kí wọ́n lè rí i pé àwọn OPC Adé sọ pé àti fà lé àwọn ẹbí ẹ̀ lọ́wọ́. àwọn ẹbí ẹ̀ ti mú o. so ẹbí ẹ̀ dẹ̀ ti mú lọ bẹ́ẹ̀. bó ṣe máa ọpẹ́ ní fọ́lọ́ ọba Aloba Daramola Emmanuel ọpẹ́ ní ìjẹrin so Aloba Daramola Emmanuel rèé alihamdulilayi gbogbo ògo tọlọ́run nínú ọgbà àwọn OPC làwà yìí ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti wá mú àwọn tí wọ́n pe Fásunlé Mákindé kó tó di pé a gbé gbogbo ìgbésẹ̀ tá a gbé. ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. àwọn àgbàbọ̀ wọn ní ẹni mi ò jẹ́ ẹni èèyàn mi ò jẹ́ èèyàn a lè fi wé aláàárò lásán. ìdí rèé tí àwọn ẹbí Aloba Daramola Emmanuel tí wọ́n ṣe tẹ ọkọ̀ létí lẹ́yìn ìfiléde eléyìí tí kọ Mákindé Fásunlé descender tí wọ́n ṣe lórí bí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ OPC eléyìí tí wọ́n ní àwọn rí ọ̀dọ́kùnrin yìí ní àwọn apá ibìkan eléyìí tó jẹ́ nílùú Abẹ́òkúta. lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ̀kọ́ ti fojú mímu wọn o. ẹ̀gbọ́n Aloba Daramola Emmanuel ti fojú wọn wípé ẹbí àwọn ni Aloba Daramola Emmanuel eléyìí tí kọ Mákindé Fásunlé descender tí wọ́n sì ti fà á lé àwọn ẹbí rẹ̀ lọ́wọ́. ẹ jẹ́ kí n máa gbé oríyìn fún ikọ̀ OPC pé wọ́n kú iṣẹ́ takuntakun pàápàá jùlọ kí máa kí Mákindé Fásunlé descender wípé àwọn náà kú iṣẹ́ gidi gan. mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ wípé Ọlọ́run nínú àánú ẹ̀ yóò máa dáàbò bo gbogbo wa ò lílọ bíbọ̀ wa báyìí kò ní bí ayé nú láṣẹ Èdùmàrè orí inú wa ò ní bá tòde jẹ́ lágbára Ọlọ́run àní kábàámọ̀ àti ní kàgbákò gbogbo ayé ò nílù fún tèmi tí ń jó láṣẹ Èdùmàrè. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin darapọ̀ mọ́ wa ní ìkànnì Hajiyara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ bá wa like ẹ share ẹ comment torí pé àjọṣepọ̀ wa báyìí náà la fi lè ṣe àṣeyọrí ẹ jẹ́ n fílẹ̀ fún yín kẹ́ ẹ wò ó nísàn. ọpẹ́ ní fọ́lọ́ ọba Aloba Daramola Emmanuel ọpẹ́ ní ìjẹrin so Aloba Daramola Emmanuel rèé alihamdulilayi gbogbo ògo tọlọ́run nínú ọgbà àwọn OPC làwà yìí ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti wá mú àwọn tí wọ́n pe Fásunlé Mákindé kó tó di pé a gbé gbogbo ìgbésẹ̀ tá a gbé. brọ́dà kí lorúkọ tí ẹ dárúkọ yín. orúkọ mi ni ẹ sọ̀rọ̀ sókè. orúkọ mi ni ọ̀gbẹ́ni Adésínà Òjó. ọ̀gbẹ́ni Adésínà Òjó. bẹ́ẹ̀ni. láti bó o ní ọ̀rọ̀ arákùnrin yìí ṣe rí kó tó di pé ẹ gbé wá bí bó o lo ìṣẹ̀lẹ̀ kó tó di pé ẹ pè mí. ìkọlù ìṣẹ̀lẹ̀ ni pé láti bí ọ̀sẹ̀ bíi méjì kan láti máa rí ní roundabout tó wà ní kẹ́lẹ́wò ọmọlúwàbí. so nígbà tó máa fi di Thursday la kọ̀ rí pé ó ti sàn. èmi ò tiẹ̀ mọ̀ èmi kọ́ dé bẹ́ẹ̀ láàárọ̀ ní fẹ́ park mọ́tò ni ọmọ àrè pẹ̀lú ọmọ mẹkáníìkì kan nìyẹn sọ pé ọ̀gá pé kí n súnmọ́ ọmọ yẹn pé ara ẹ̀ máa ti yá àmú nírọ̀ mo dẹ̀ súnmọ́ lóòótọ́ ó bá a sọ̀rọ̀. gbogbo ògo tọlọ́run ni. pẹ̀lú. kí lorúkọ tí ń sà. Ìdòwú Adélani sọ ẹ̀yin náà pẹ̀lú ṣe ìrànlọ́wọ́ Aloba Daramola wá bí. àbí. bẹ́ẹ̀ni sà. ok báwo ló yẹ ṣẹlẹ̀. àwọn náà kọ́ rí bí ìyẹn náà níbi ìjẹrin sí báyìí pé adé bíórì àdúgbò àwọn èèyàn pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lára ọgbọ́n yẹn ti yá. lè bá rí ìyanu Ọlọ́run. àrí ìyanu Ọlọ́run ayé ẹ̀. gbogbo ògo tọlọ́run ni. iṣẹ́ wo lẹ̀yin ṣe. èmi ní Lani ẹlẹ́lẹ́dẹ̀ máa tẹ̀lẹ́dẹ̀ ní bíórì. ó ti tán bóyá jẹ́ nìyẹn lára àwọn mọ̀lẹ́bí rẹ̀ rèé màmá ẹ súnmọ́ bí kí lorúkọ yín ẹ sọ̀rọ̀ sókè. Mrs. Adékúnlé. báwo ni Aloba Emmanuel ṣe jẹ́ sí. last born ìyá mi. ni ẹ ti wá bí ní ìsìn láti fẹ́ wá mú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ sọ̀rọ̀ súnmọ́ mi gbé kí ẹ súnmọ́ àbí inú yóò dùn láti fẹ́ mú amú lọ ní. inú dùn ọmọ olúwo ni yín ẹ sọ̀rọ̀ sókè ọmọ Iléṣà ṣé òun ni last born nu bàbá yín àbí last born ìyá yín last born ìyá yín gbogbo ògbó tọ́lọ́run ni alága OPC ẹni Adé sọ pé kakọs ní ọgbẹ Adé sọ pé kakọs Oòduà ẹ bá kí àwọn ará ilé kí ẹ dẹ̀ sọ̀rọ̀ díẹ̀ ní ṣókí kákó lórí ẹ̀. a kí gbogbo ará ilé adẹ̀kí gbogbo àgbáyé láti iṣẹ́ kìtìkìtì méje tí àwa náà ṣe ní ọgbẹ̀ ní Abẹ́òkúta lórí Aloba tí wọ́n pè wá fún Emmanuel tí wọ́n pè wá fún tí adẹ̀ sùúrù tá a dúró tí wọ́n tá a mú bọ̀tì nísìnyí àwọn fámìlì ẹ̀
wọ́n ti fẹ́ wá gbà á dẹ̀ ti fẹ́ fà lé wọn lọ́wọ́ láti àsìkò yìí kí àwọn ọmọ àgbáyé kí wọ́n lè rí i pé àwa OPC Adé sọ pé àti fà lé àwọn ẹbí ẹ̀ lọ́wọ́. àwọn ẹbí ẹ̀ ti mú o so ẹbí ẹ̀ dẹ̀ ti mú lọ bẹ́ẹ̀. bó ṣe jẹ́ ni àwọn ẹbí ẹ̀ ti fẹ́ máa mú lọ báyìí bó ṣe jẹ́ nìyẹn akọ̀ǹsọ ajóyè yín pé etí tó bá gbọ́ àlọ́ dandan ni kó padà gbọ́ àbọ̀ gbogbo ògo tọlọ́wọ́n bá ní o ẹ túbọ̀ máa bá a fàdúrà ran Aloba Emmanuel lọ́wọ́ kára ẹ̀ túbọ̀ yájú báyìí lọ ara rẹ̀ ò dẹ̀ yájú báyìí lọ lágbára lọ́ọ̀lọ́ ọlọ́wọ́n bá òkè á bá a fún lálàáfíà tó pọ̀ délé yìí lọ bó ṣe rí nìyẹn Mákindé Fásunlé lórúkọ tèmi ọmọ ayé tí kò gbọdọ̀ pátárò gbọdọ̀ gbédè àtúpàdé ẹ máa bá a post ẹ pé àwọn ẹbí Aloba Emmanuel láti ìlú ọdún Iléṣà láti Iléṣà wọ́n ti fẹ́ máa mú lọ láti ẹrẹ̀fọ́ àbí ẹ̀jẹ̀ àbí ẹrẹ̀ ó pè ní orúkọ kan ẹrẹ̀ wọ́n ti fẹ́ máa mú lọ o níta ní ká fi tó yín létí nìyẹn ẹ ṣeun. tẹ́ ẹ bá ìsùn ẹ máa lọ YouTube yín ẹ lọ wo sinimá àlejò ọ̀ràn orí Àpáta TV ló wà lórí YouTube sinimá Ramaleva àlejò ọ̀ràn kò ní wọlé tọ̀ wá o sinimá yẹn wà ńbẹ̀ sinimá tó kọ́ni lọ́gbọ́n èmi gan sì mọ́ gbádùn ẹ̀ kí n tó sùn lóru yìí free YouTube ládẹ wà báyìí kéèyàn fi gbádùn sinimá yẹn bóun ò báyìí wá. bẹ́bẹ́ Musiliu bẹ́bẹ́ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 08034255170 kẹ́ ẹ lè gbádùn bàrí yẹn díẹ̀ 08034255170 alágbẹ̀dẹ ohùn Ìdó ọmọ àgbà á pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ. ìgbà ọ̀tun ti dé fún gbogbo àwa aláfẹ́ àti ọ̀tọ̀kùlú tá a mọ ohun tó dára fúnra wa. a sì ń wálé ìtura àbílẹ̀ ìgbafẹ́ lẹ́yìn tó làmìlaka. Guarantor Hotel and Suites ní kẹ́ẹ̀kan sí. àwọn òṣìṣẹ́ wa mọ iye oníbàárà. iná wa kì í ṣẹ́jú kódà tí iná ọba bá lọ. ẹ̀rọ amúnáwá tí ó gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ ti wà nílẹ̀ stand by. agbègbè tó fi ní lọ́kàn balẹ̀. ẹ̀rọ amúlétutù wa wà ní stand by. standard rooms làwọn yàrá wa nílé ìtura Guarantor Hotel and Suites. wọ́n wà ní number 1 Afọlábí Ṣóyẹ̀gà Avenue Àgbàlá phase 1 Ìpẹ̀rù Rẹ́mọ Ògùn State. àyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ náà wà nílé ìtura Guarantor Hotel and Suites. ibi ìgbafẹ́ wa tá a mọ̀ sí Bágádì Òlẹ́lẹ́gbẹ́. ilé ìtura Guarantor Hotel and Suites tó wà ní 1 Afọlábí Ṣóyẹ̀gà Avenue Àgbàlá phase 1 Ìpẹ̀rù Rẹ́mọ Ògùn State. ẹ pè wọ́n sórí 08137738409 tàbí 08024506061. ẹ sì lè pè 0703714164 tàbí kẹ́ ẹ kàn sí wa lórí email guarantorhotelsuites@gmail.com. Guarantor Hotel and Suites nílé ìtura àti ibi ìgbafẹ́ tẹ́ ẹ ti lè fún ọkọ̀ yín nísinmi. Your comfort is our priority. Jẹ́mi mi ogun àmì àtàláfíà àlàmúmọ́ àmì. níbi ẹgbẹ́ mi bá náwó máa jẹun kó rán níbẹ̀. mo bẹ̀bẹ̀ fún ní àmì. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.